sọ̀kalẹ̀ sórí mi, kó sọ̀kalẹ̀ sáyà mi, kó sọ̀kalẹ̀ síkùn mi, kó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn lórí kò fún mi. Láìsóye nínú. Bẹ́ẹ̀ ni ọba mi Aláwùrà bí ìwọ gangan lọ́ba tó ní ọgbọ́n lọ́wọ́ tó bá kú sí ìwọ kò sóhun tó ń jẹ́ àwa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ adẹ́dá àti aṣẹ̀dá ọba mi Aláwùrà bí ọba tó ní ká máa bẹ nígbà tí gbogbo nǹkan yóò ṣe kíni tí ó máa bẹ, ọba tó dá wa tó mọ̀ wá tó tún fún wa ní ìmọ̀ láti fi mọ ara wa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀rẹ́ ọba mi òkè ìgbà tá à ń lọ ní ìjẹjọ látẹnu ẹnìkejì mi Ọlákìtàn Adégòkè ó sọ pé tó bá wọn ọba mi òkè kódà ẹ̀mí wa sí kó jẹ́ ká pàdé ní ọjọ́ mẹ́jọ yìí tí ń ṣe òní nígbà tó sì wù nínú ọlá ńlá rẹ̀ ó dá ẹ̀mí mi sí ó dá ẹ̀mí yín sí ó dá ẹ̀mí gbogbo wa sí a pàdé nínú ọlá ńlá rẹ̀. Ojúkojú lẹ́tọ̀ ètò lójúkojú ní iléeṣẹ́ rédíò Tùǹgbá kákàkiri gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi mo kí yín nílùúkùnrin ẹ mà kúrọ̀lẹ́ nílùúbìnrin ìyẹn lórílẹ̀‐èdè ń bí ẹ kúrọ̀lẹ́ pẹ́ pàtàkì lọ́wọ́ aláṣà àtolùdarí ìkànnì yìí bàbá kódà ẹ wò mo ṣe báyìí fún yín oṣù barabandẹ ni mo gbé fún yín o ọlọ́bàtà yín ló mú àwa náà ká lè máa ṣe kíni ló jẹ́ ká lè máa yan fandafanda bí ó bá sẹ́yìn kò ṣe kíni kò sóhun tí ó ń jẹ́ àwa ọ̀pá pàtàkì gidigidi lọ́wọ́ yín gbogbo ibi táwọn ọmọ yín bá dé káàkiri àgbáyé ojú eré tó Ọlọ́run àti tèmi wọ́n máa bá ṣe kíni wọ́n máa bá pàdé àwọn èèyàn mi lórí ètò àwọn èèyàn mi ẹ wò tí bá ní máa dárúkọ gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì ẹnìkankan àmọ́ pàtàkì jùlọ ẹnìkejì mi mo mí sí ẹ kò sí lórí ètò pẹ̀lú mi ń bí ó ti dáadáa mi ta ni mo wá ń perí mò ń dárúkọ Ọlákìtàn Adégòkè ọpẹ́ pàtàkì ní ọwọ́ rẹ Adélékè Kẹ́hìndé ìyẹn jígbọ́ pírẹsẹ́ńtà orúwó mi ò ambassadọ àwọn Ìjẹ̀bú nìyẹn torí pé àwọn ọmọ Ìjẹ̀bú wà lórí ètò ni mo ṣe kọ́kọ́ kí ambassadọ wọn mo ní kọ́dékọ́dé báyìí ní tewí adé mo bọ̀ ní ti ẹ̀bọ́yè àní ẹ̀mí yèyé olúwa ṣeun fún mi mo tún ti dé o nítorí bàbá roko àdé bàbá rodò àbọ̀ ẹlẹ́dàbọ̀yè ń bọ̀ sinmi sí ọmọ inú odi báyìí kì í kú sẹ́yìn odi èmi olúwa ṣeun fún mi mo ti dé o dídé tí mo wá dé mi ò sọ pé ọmọdé kólókó má lè roko kólókó kó tètè gboko ẹ̀ kó lọ kọ́lọ́dọ̀ kó ṣe kí ni kó gbódò ẹ̀ kó lọ nítorí pé kí ni àti jamala everybody ni tí bá ní kẹ́ má roko kẹ́ má rodò ṣé mi ni màá fún yín lámàlà yín tẹ́ máa jẹ ni ìyẹn ò possible mo kí yín tẹ́ bá ṣàtì ń lọ tí yín èmi máa sọ fún yín pé ẹ ṣàtì bá mi ṣe nǹkan kan ẹ bá mi ti gbé rédíò yín ẹ bá mi gbé dání tó bá dẹ̀ jẹ́ ẹ̀rọ alágbèéká wa tá a máa ń gbé kiri nìyẹn tá a mọ̀ sí fóònù ẹ ṣe kí ni ẹ rọra bá mi gbé dání ẹ ṣáàjẹ́ kó dúró sí ìkànnì iléeṣẹ́ rédíò Tùǹgbá kó wà déédé síbẹ̀ kẹfílẹ̀ bẹ́ẹ̀ kẹjẹ́ kó ṣe kí ni o kẹjẹ́ kó máa lọ bẹ́ẹ̀ mo wá dé pápápá gẹ́gẹ́ bí èjì ìyálẹ̀ta mo dé kọ́mọ kéékèèké kọ́ máa sunkún ọmú mọ́ nílùkùnrin lẹ́ẹ̀kan sí ẹ mà kú dédé àsìkò yìí nílùbìnrin lẹ́ẹ̀kan sí ẹ kú dédé àsìkò yìí kíkì ṣe kí ni o kíkì yìí pọ̀ jù orúkọ mi ò tí ì yí padà lọ́jọ́ mẹ́jọ àbí níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ bá ti pàdé mi lórí ètò màá máa sọ fún yín pé yèyé olúwa ṣeun fún mi Àjíbọ́sẹ̀ lèmi jẹ́ queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí ojúkojú lẹ́tọ̀ ètò lójúkojú ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ gbogbo ilé. Ó sọ̀kalẹ̀ sọ. Béèyàn ò bá lọ́gbọ́n lórí kò fún ni. Láìsóye nínú àlùwàyà. Láláìsímọ̀ ìjìnlẹ̀. Ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun fi fún mi. Irú ọgbọ́n tó fòkun tán ló mọ̀ nínú Bíbélì. Ẹbẹ́kú bá sọ̀rọ̀ ò ń gbọ́.
bẹ́jà bá fọ̀hún. ọba mi Aláwùrábí nìkan ló ní gbogbo yẹn lọ́wọ́ jàre. mo sọ fún yín lẹ́ẹ̀kan ojúkojú lẹ́tọ̀ tó jẹ́ pé tá a bá ti dé báyìí ohun tá a máa ń gbé yẹ̀wò ẹ̀tàn pa máa ń mú àwọn ọ̀rọ̀ tó ṣe gbòógì àgbẹ̀ wá á wà ní àwọn èèyàn méjì tó ń ṣe gbòógì tí a wá ju ọ̀rọ̀ yẹn sí orí afẹ́fẹ́ táwọn wàá ṣe kí ni tí wọ́n máa fà á lórí ọwọ́ ara wọn. Yorùbá sì bọ̀ ní wípé tí ojú bá ti kọjú báyìí òtítọ́ máa ṣe kí ni o ó máa farahàn. ẹ mọ̀ pé ní ìkànnì yìí ní iléeṣẹ́ wa ní Tùngbá a fẹ́ràn pé ohun tó bá ti ṣe kókó tá a bá ti rí pé ó ń jà ràn-ìràn ní ìlú la máa ń fẹ́ fi ṣe kí ni o la máa ń fẹ́ fi lára wa ní ọ̀yẹ̀. ẹ̀wẹ̀ má jẹ́ ń gbà yín lákòókò ká má jọ gbára lákòókò ká lọ sójú iṣẹ́ lójú méjèèjì. àwọn àlejò mi lè ní kí tẹ̀ tó sọ̀rọ̀ àwọn àlejò mi ẹja ṣe báyìí ná. nínú ilé ohun tí Bíbélì kọ́kọ́ fi lélẹ̀ fún wa àmọ́ sọ pé ètò ìgbéyàwó láyé ọba Olúwa mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni. What God has joined together, let no man put asunder. What God has joined together, let no man put asunder. Ọláyẹmí Àkànnífà ló fadá ní káre láyé èmi ti di mo ti ń gbèrín lẹ́yìn bá mi Ebenezer baba commander mo ti ń gbèrín lẹ́yìn wọn ọjọ́ tipẹ́ kò kàn yé gbogbo yín ni ẹ ń wò mí pé queen ọ̀rọ̀ àfimílẹ̀ mo ti ń gbèrín tipẹ́. ibo gan ni mo fẹ́ yà sí nígbà tọkọ àti ìyàwó bá wà tán bá ti fẹ́ra wọn tán. Ọlásùpọ̀ Táíwò wọ́n dúró tì mí wámúwámú pé mo la tún yà sí i mo ní ẹ ṣáà máa wò mí ràn bẹ́ẹ̀ láyọ̀ ambassadọ Ayọ̀bámi Akínrìnàdé ni bàbá yọpì ní ìwọ ọmọbìnrin ibo là ń lọ mo ní ẹ máa wò mí ràn ibi tá a máa já sí gan ẹ rí nísìn tí mo bá ì tí ì lọmọ nílé bẹ́bí ọkọ ò bá dìde ẹbí ìyàwó náà á ṣe kí ni wọ́n á dìde wọ́n á ní kí ló ṣẹlẹ̀ kí ló dé tí tó bímọ ni tí tó ṣe ni. ìyẹn ni pé ọmọ bíbí orin kọ̀mándà bàbá kọ̀mándà ló lórin tó torin iṣẹ́ fún mi lẹ́nìí wọ́n ní ẹ̀bùn pàtàkì lọ́mọ bíbí ìyá àbúrò kú ewu bàbá àbúrò wọ́n ti ní ká máa káwọn bàbá àbúrò náà pọ́n ṣe kí ni o wọ́n kú ewu abájọ lẹ́nujọ́ mẹ́ta ìtọ́lá bàbá àbúrò náà ti lẹ́tọ̀ọ́ láti máa lọ ìsinmi ráńpẹ́ fún ọjọ́ 14 tí ìyá àbúrò bá ti ṣe kí ni o tó bá ti mọ́kànjọ́ máa ṣe ẹkú ọwọ́ lómi ibẹ̀ kọ́ ni mò ń lọ mo kàn yà síbẹ̀ ni. ìyá ni pé ọmọ ṣe pàtàkì nínú ilé láàrin lọ́kọ-láya ọmọ ṣe pàtàkì kò lábàjọ táwọn bàbá wa àwọn babaláwa máa ń sọ ọkàn wọ́n ní àwọn ò ní tòrò ṣé bẹ́ẹ̀ mo gbà á ó yà yín lẹ́nu pọ́nmọ́ ìgbìrà yìí ń pòwe mo sọ fún yín pé ìgbìrà tèmi mọ òwe àyínú àwọn èèyàn mi ti ń dùn pé àkárí ọmọ ìgbìrà ìfẹ́ inú mi dínú tèmi gan I am proud in ẹ má jẹ́ n proud jù aláṣà àtolùdarí ìkànnì yìí wò pé ìwọ ọmọbìnrin táwọn kọ́ gbìrà ń Yorùbá bàbá ẹ má wọrí mo ti kọ́ Yorùbá lẹ́nu gbogbo yín. ìyẹn ni pé ọmọ ṣe pàtàkì nínú ilé láàrin dádì àti mọ́mì láàrin ẹbí ìyẹn ni pé èmi àti ẹ̀yin ọmọ náà làwa náà káwa náà tó ṣe kíni o ká tó dàgbà káwa náà tó máa bí àwọn ọmọ ta ìyẹn ni pé ohun tó ṣe gbòógì ni ọmọ nínú ayé ẹ̀dá ibo gan mo wá ń lọ ibẹ̀ gan mo wá já sí ẹ fẹ́ gbọ́ kí n là fún ibi tí mò ń lọ straight away àbí ok mo ti sọ pé mi nígbà wà lákòókò lónìí. ẹgbẹ́ tí bàbá àti àgbà mo ní fọ́nrán kan tí mo wò òun ló jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí wá. wọ́n ní ìpele 3 lèèyàn máa ń wà ìpele ìgbà tí a wà lọ́mọ ọwọ́ tó ń gbé wa sọ́wọ́ tó ń pọ̀n wá sẹ́yìn tó bá yà á náà á bẹ̀rẹ̀ sí ní rìn nígbà tá a bá ti ń rìn àwọn kan fọ̀ wá ń tẹ́tẹ́ ìyẹn gan-an ló mọ̀ràn tí mò ń sọ yìí wá o nígbà táwọn kọ́ bẹ̀rẹ̀ rìn tó ń fọ̀ wá ń tẹ́tẹ́ kó tó di pàwọn náà lè dá dúró ẹ̀wọ́n rántí pé tó bá dé àsìkò kan wọ́n á tún wá padà wá máa fa àgbàlagbà ní tẹ́ǹtẹ́ ìyẹn tí èèyàn bá bíi 80 years 90 years 100 years and above ìyá mi mo tún rántí bí mo ṣe fà á lọ́wọ́ mo rántí pé èní gan-an ló pé 100 ọjọ́ tó fàyè sílẹ̀ Sunre abiyamọ mo wá rí ìṣẹ̀lẹ̀ yẹn pẹ̀lú fọ́nrán tó jáde ló jẹ́ ká mú ìbéèrè yìí wá la forí lórí la fi kùn lukùn nígbà
tí àgbàlagbà náà bá wá dàgbà tán tó bá padà di ọmọdé tó ṣe ń kọ́ ìrìnrìn wọn ni tí màmá bá sàbí tádì bá sọ̀rọ̀ wọn ni ṣé wọn náà mọ̀ pàgbàlagbà ni wọ́n ni ó yẹ kó tún mọ̀ pàgbàlagbà náà yẹn ni pé wọ́n fi style sọ wípé bóyá ọpọlọ ẹni ẹ ti ń padà ṣe kí ni o ó ti ń padà di tọmọdé ó ti ń ṣe bíi tọmọdé padà. ẹ wá gbọ́ ẹ̀yin ara ilé ẹ mọ̀ pé táwọn àlejò mi nulẹ̀ bá ti dá sí màá wá ṣí ojú òpó mi sílẹ̀ fẹ́yìn náà kẹ́yìn náà kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ dá sí ká jọ sọ bí ó ṣe ń ṣe kí ni o bó ṣe ń lọ. ẹ fẹ́ gbọ́ ibi tí mo fẹ́ yọrí sí ọ̀rọ̀ mi gangan àbí ẹ fẹ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ mò ń bọ̀. irú ọmọ tó fòpin tán ló mọ̀ nínú bíbélì. tóbi jẹ́ tẹ́kù bá sọ̀rọ̀ ó ń gbọ́. tẹ́jà bá fọ̀hún ó ń gbọ́. bẹ́yẹ bá ń ké ó ń gbọ́. bíjì bá ń jà sọ ló ti mọ bó ṣe jẹ́. bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. akọni mama mú gègé bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. akọni mama mú gègé bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. ẹni tó lúwa bá ti kọ́ onítọ̀hún kò ní ṣìṣe kò ní ṣìjẹ́ kò ní ṣìlẹ̀tẹ̀ fèrèsé kò ní báyé nú. ẹni tó lúwa bá ti kọ́ onítọ̀hún kò ní ṣìṣe kò ní ṣìjẹ́ kò ní ṣìlẹ̀tẹ̀ fèrèsé kò ní báyé nú. ọgbọ́n àtòyé sọ kálẹ̀ wá. ìbáṣe pé olúwa kò tí wà lè gbé bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọ. bẹ́ẹ̀ ni bàbá wa kọ́ mi torí pé ọmọdé lèmi ẹ̀yin àgbàlagbà lẹ́wà nílẹ̀ tí pé mo ṣe ń yànnà náà rọ̀ mi bọ̀. ohun tó wá mú ọ̀rọ̀ yìí jáde mo ti ṣàlàyé ohun tó mú ọ̀rọ̀ yìí jáde kí wá lóhun tá a fẹ́ gbé yẹ̀wò gangan. ẹ gbọ́ nínú ọmọkùnrin àti ọmọ obìnrin ẹ̀yin tẹ́ ń wò mí lójú ewé Facebook Tungba FM live ẹ̀rí yèyé bí yèyé ṣe rí bẹ́ẹ̀ yèyé tó tẹ̀ máa ń pariwo yèyé Tungba ẹ̀ kú rojú mi ẹ̀ rojú àwọn àlejò mi náà lóní digbí ẹ jẹ́ wọn máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ kẹ́ máa rí mi kétékété Sodiq Akínbólú ọmọ mi dáadáa oríire akúkú kan òkè. ẹgbẹ́ nínú ọmọkùnrin àti ọmọ obìnrin Akíndélé bàbá kòǹgìrò ṣó ń gbá mi káró wí nínú ọmọkùnrin àti ọmọ obìnrin Ọpẹ́yẹmí Owólabí MC Money ṣó ń gbá mi ta ni ó máa ń tọ́jú òbí jù nínú ọmọkùnrin àti ọmọbìnrin ta ló máa ń tọ́jú òbí jù níbi tí mo ti láwọn àlejò méjì inú ilé àwọn tó dáńtọ́ lẹ́nu gidigidi gan táwọn méjèèjì tá ti sọ fún mi táwọn méjèèjì ti fọ́n fún mi bó ṣe ń lọ níbi tí mo ti ní wòlíì Ọlọ́run dókítà Adéyẹmí Ṣónẹ́yẹ bàbá dámi lóhun tí wọ́n ní kí ni of course yes ọmọkùnrin ló yẹ kó tọ́jú òbí ẹ̀ náà mo ní hàn bàbá ní yes ọkùnrin lèmi náà náà mo ní tó gbogbo àlàyé tẹ́ fẹ́ máa ṣe yẹn ẹ̀yin ẹ fi lẹ̀ ẹ̀yin àtàwọn aráalé ẹjọ́ wa máa ṣẹ́tù síkọ́ọ̀sì àbí bẹ́ẹ̀ kọ́
níbi tí mo ti wá ní ọmọọba Mojírádé Adéẹ̀yọ́ táwọn jẹ́ gbajúgbajà oníṣòwò lókè yìí àti ní kákàkiri gbogbo ibi tí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ dé àti lókè òkun táwọn ti ń dáhùn pé níbo ọmọbìnrin ni o mo wá wò báyìí pé tọ̀ ẹ wá gbà mí ọkùnrin sọ́pọ̀tì ọkùnrin obìnrin ní pẹ́pẹ́ sí obìnrin ní ó lẹ́tọ̀ọ́ láti tọ́jú ọmọ ẹ̀yin ará lé ẹ̀ ń wò mí ni bẹ́ẹ̀ ṣe ń wò mí lèmi náà ṣe ń wò bá ṣe jọ káwọ́ sókè tá a jọ ń wò ní pé tọ́ ẹ jẹ́ wá jùlẹ̀ fún wọn fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé tẹ́ ṣàkànfẹ́ wò ó mo sọ wípé ẹ máa lọ sórí Tungba FM live tẹ́ bá lọ sórí Facebook wa ẹ ṣáà lọ search fún Tungba FM live kákàkiri ibi tí afẹ́fẹ́ ohùn mi tó bá ṣe kíni tó bá dé lórílẹ̀‐èdè yìí àti lókè òkun tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ bá tún dórí YouTube wa Tungba FM ẹ ṣe kíni o ẹ bá wa dìgbì mo ti ń rí yín dáadáa jàre it's Prince Matthias bẹ́ẹ̀ ṣe ń gbóṣùbà fún mi lèmi náà ṣe kíni o mo gbé òṣùbà fún yín ẹ ṣe gidi gan jàre brọ́dà mi ẹ wo bó ti sọ fún yín pé díẹ̀ ń tèmi díẹ̀ ń tàlàbá nínú ìbejì àlàbá lèmi báyìí lára àwọn tó tún dúró tì wá gbágbágbá nínú ilé Elizabeth Ọbáyọmí comrade wọ́n dúró tì wá ní pé ókè bẹ́tò ìṣe fẹ́ lọ àjọ fẹ́ mọ̀ àjọ wà nù lé ní ó dá ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ ń ná sí àwọn èèyàn mi nílé kán fi ẹnu ara wọn àbí kílẹ̀ ni mo sọ ẹ̀yìn ara lé kán fi ẹnu ara wọn báyìí wọ́n lẹ́nu onípọ̀n ẹnu onípọ̀n láti gbọ́ pọ̀n kán fi ẹnu ara wọn ṣàlàyé fún yín pé tọ̀ ohun táwọn rí rèé o káwọn tó wà rọ ẹ jẹ́ ń ṣe báyìí náà ṣé ká ṣe ladies first ni wọ́n ti ń sọ pé àwọn obìnrin àti máa ń láìkì ká ṣe akọjù ó dẹ̀ ẹ jẹ́ ń throw batin èmi ò róòlù kọ́ìn níbí báyìí ẹ jẹ́ ń throw batin wiz kan mi ta ló fẹ́ gun orí afẹ́fẹ́ nínú ẹ̀ méjèèjì ẹ̀ méjèèjì mo jù ú lẹ̀ sí ẹ jẹ́ ń ṣe báyìí ẹ wò ó òkè ọmọọba Adégòkè ọmọọba Mojírádé náà ń kí yín bí bá mi dókítà Adéyẹmí Ṣónẹ́yẹ ẹ jẹ́ ń jù sí yín ẹ má jẹ́ ń ṣe pé torí pé mi obìnrin la tọ́kùn ètò ẹ jẹ́ ń jù sí yín. ẹ káàsán gbogbo ara lé gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ orúkọ mi. ṣé mo gba orúkọ yín bí mo ṣe dárúkọ. ẹ gbà gidi gan. ẹ bá mi fẹnu ara yín báyìí kọ́mọ̀ pé yín gangan lẹ wà ń bí ẹ bá kọ́kọ́ bá mi fẹnu ara yín ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí àwọn ará ilé náà kọ́mọ ọba náà wá bá mi dárúkọ wọn kọ́ kí àwọn ará ilé tó padà sọ́dọ̀ yín. orúkọ mi ni wòlíì dókítà Yẹmí Ṣónẹ́yẹ aka baba aláṣẹ Oríòkè Ìbẹ̀jú Lẹ́kì. ẹ ṣe pé bí tí mo ti lọ́wọ́ ọba ọ̀nà ájì gan ọmọ ọba ẹ bá mi súnmọ́ gbohùngbohùn ẹ bá mi kí àwọn ará ilé. gbogbo lé akí ọkùnrin akí obìnrin akí ọmọdé akí àgbà akí yẹn kú dédé àsìkò yìí. ẹ bá mi kọ́ mi ní ọmọ ọba Mojírádé Adéẹ̀yọ́ tí obìnrin máa ń pè ní princess. ṣe ẹ ti gbọ́ báyìí princess wa bá yèyí ó wá bá kún ìní ṣe pé ìyá ọba ó gba ọmọ ọba báyìí ó gbà á lálejò dókítà náà wá wà bẹ́ẹ̀ tọ́ dókítà Adéyẹmí Ṣónẹ́yẹ ojú ìwòye tí ẹ bá mi ṣàlàyé fún àwọn aráàlú ní ráńpẹ́ ká tó wá bọ́ sí orí ìbéèrè. ìdí tó ṣe jẹ́ pé ọkùnrin ló mọ òbí tọ́jú jù ẹ má gbàgbé pé Bíbélì ti sọ jí fún wa pé àwa ni orí bí obìnrin bá wà ní ilé ọkọ tó fẹ́ lọ tọ́jú ìyá ẹ̀ bí ọkọ bá fún láàyè ni o ó ṣeé ṣe kó tún mú ìyá ẹ̀ wá sílé ọkọ tó bá tọkọ ẹ̀ bá tún jẹ́yàn kan tó yẹ pé kò kó èèyàn mọ́ra ó lè tún sọ fún pé ṣé àní lọ gbalé fún mọ́mì báyìí obìnrin máa gbọ́ torí pé kò ṣe òun láláṣẹ bẹ̀ ìdí tó yẹ jẹ́ pé àwọn ọkùnrin dẹ̀kẹ̀rẹ́ Ọlọ́run yọ̀ǹda fún wa láti tọ́jú òbí wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ wọ́n ní àwọn oníṣòwò ṣé ńgbà tó bá lọ London àbọ̀ lọ Amẹ́ríkà máa yẹ tọ́jú ìyá bọ́tà wa tá a nífẹ̀ẹ́ ìyá wa àwa rèé tá a nífẹ̀ẹ́ bàbá wa àwa rèé ẹ máa gbọ́ lọ bá mi wo mọ́mì mi ìyàwó mi ò lè travel lọ bá mi wo dáàdì mi so ojú tèmi fi wò ó nìyẹn ọ̀rọ̀ dẹ̀ pọ̀ ó àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ ṣe bá mi fi ọ̀rọ̀ tó pọ̀ yẹn gbígbèyàn bá ń dárúkọ bá mi ọ̀rọ̀ pọ̀ mọ́ káwọn náà wọ́n wò mí gigi àwọn náà ṣe pé káre láyé ọmọ ọmọọba Mojírádé Adéẹ̀yọ́ ẹ bá mi ṣàlàyé
fún àwọn ará ilé ìdí tẹ́yìn fi sọ wípé ọmọbìnrin ló mọ òbí tọ́jú nígbà tí ó bá dọjọ́ alẹ́ wọn. gbogbo lé ẹkú dédé àsìkò yìí o obìnrin mọ ojú tọ́jú ju ọkùnrin lọ ìdí ẹ̀dẹ̀ pọ̀ fún àkọ́kọ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi obìnrin máa ń ráyè láti tọ́jú òbí torí pé ó mọ̀gbà tí ìyá wọn bá nídìí jíjẹ ó mọ̀gbà tó bá nídìí mímu torí ọgbọ́n tó fi tọ́ ọmọ tó bí nínú ó yìí máa ṣẹ́kù rẹ̀ láti fi tọ́jú òbí ẹ̀ ṣé àwọn èèyàn tó bá lè èmi jẹ́ olùṣọ́ èmi jẹ́ pásítọ̀ ọmọ ìjọ wà fún wọn lóríṣiríṣi táwọn gan máa lọ face in church láti sọ pé bóyá wọ́n dá lò ṣáwọn yẹn náà máa ráyè tọ́jú òbí wọn ibù tó bá rán ìyàwó wọn ìyàwó ò lè dàbí ọmọ because ìyàwó yìí kò ń ṣe òbí yẹn ló bí nǹkan tó bá sọ fún yín lépo ṣẹlẹ̀ níbẹ̀ tó bí ó mọ bí mọ̀mọ́ ẹ̀ ṣe tọ́jú òun láti kékeré ó dẹ̀ máa wù lọ́kàn ìwé kó dá nǹkan yẹn padà ju bó ṣe yẹ lọ ẹ̀yẹ ká fi sílẹ̀ báyìí ná. ẹni ká ṣe kí ni o ká fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ná mo mà ní ìbéèrè kan ẹ̀yin ní mẹ́ta ẹni sùúrù gangan ṣẹ́yìn òwò wípé ní ọ̀dọ̀ tìyín bàbá ọkùnrin máa jáde ó máa fẹ́ yàwó ó yẹ yín bá mi obìnrin náà ó máa lọ ilé ọkọ ẹ̀yin òwò wípé ọmọbìnrin gan ló ní ẹ̀tọ́ jù láti lọ tọ́jú òbí rẹ̀ ṣe mọ̀ pé èèyàn pìtẹ́ bá fẹ́ yàwó yẹn ó lé ní no you don't make career woman àgbàdo wọn lọ́jọ́ ni tí sóyè eyín dájú mi ṣẹ́yìn òwò wípé ó lè fa gbọ́nmi sí omi òtó láàrin lọ́kọ-láya nínú ilé. ó jẹ́ tẹ́bá pé àkọ́kọ́ tí mo fi bẹ̀rẹ̀ òun rèé nígbà tí obìnrin wà ní abẹ́ ọkùnrin kan tí ó wá fẹ́ lọ gbé ìyá ti tiẹ̀ àbí bàbá ti tiẹ̀ wá sí ilé ọkọ yẹn ẹ máa rí pé tẹ́ bá wo inú ilé yẹn dáadáa tí wọ́n bá lè sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ jáde ẹ rí pé kóńkóńkó sì máa wà ń bẹ̀ àgàgà tó bá jẹ́ pé màmá àbí bàbá yẹn wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n ká sọ pé wọ́n le díẹ̀ ká má lo ìdàkejì ẹ rí pé obìnrin yẹn bó bá ṣe fẹ́ máa ṣe tó nínú ilé ọkọ ẹ̀ ò ní ẹ́fà láti fẹ́ fa ọmọ ó máa dé stage kan àgàgà àwọn èèyàn tí Ọlọ́run bá ṣe lógode ẹ̀ máa gbọ́ àwọn àlejò máa wà náà gbogbo inú ilé ń ṣe kinní kan but ṣé wá rí àwọn ọkùnrin tẹ̀ ń wò yìí in fact a máa ń wo ìyà tí àwọn òbí wa jẹ lé wa lórí ká tó jẹ́ èèyàn ó máa ń jẹ́ nǹkan òwúyà àkọ́kọ́ fún gbogbo ọmọkùnrin láti make sure yìí pé òbí mi sẹ́ tí ìrọ́kùnrin mi ó máa wà ń bíṣẹ́ ní òun gbọ́dọ̀ lọ rí mọ́mì ní weekend obìnrin ní owó nìkan ló lè ṣe o ẹgbọ́n mo gbọ́dọ̀ travel ní weekend tó ń bọ̀ òun máa dẹ̀ máa rí mọ́mì later so ní tó ń ṣẹlẹ̀ sí ni wípé gẹ́gẹ́ bí àwọn mọ́mì wa ìkejì mi ṣe sọ ọkùnrin àbí ẹ̀yin olótùú náà ilé ẹ̀wù ẹ̀ mọ́ ní òkú ẹ̀ ipò láìkì yín gan ẹ̀ ipò fẹ́ràn yín gan ẹ̀ ipò ṣe tí ń gan ìdí ni wípé a ní ìbẹ̀rù fún bẹ́ẹ̀ ṣe tọ́ wa ibi tí mo sì lè gbé sí ni ẹ̀ torí bó ṣe ń lọ náà la ṣe máa tẹ̀lé. ẹ ṣeun gidigidi gan ni lójú ọwọ́ Facebook mo rí ọ̀rọ̀ yín Apó John Sewanu mo rí ọ̀rọ̀ yín mo ní ìbéèrè kan fún yín ọmọọba ẹ ṣé gidi gan gbogbo yín tí ẹ wò wá lójú ọwọ́ Facebook wa ìyẹn Tungba FM live mo ṣe 3 gbòsà fún yín mo ní ìbéèrè fún yín ọmọọba Mojírádé ẹ ṣé ẹni obìnrin ló lẹ́tọ̀ọ́ láti lọ tọ́jú òbí ẹ̀ tó bá ti di ọjọ́ alẹ́ wọn ẹ ṣé wọ́n wò báyìí báwo la yẹ fẹ́ ṣe obìnrin tí ọkọ ẹ̀ kò bá fún láàyè láti lọ wo àwọn òbí rẹ̀ ṣáwọ̀ pé obìnrin mi máa wà ọkọ ẹ̀ máa ní nòó láíláí fábàdà ṣé wọn ló fẹ́ mi ní abẹ́mi ni mo fẹ́ kí ni kí obìnrin yẹn kó wá ṣe. ẹ ṣe olóòtú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó kéré gan tí ò dẹ̀ gba agbára ni because yán tí ọkùnrin bá ti fẹ́yàn ó ti fẹ́ pẹ̀lú gbogbo bùkátẹ̀ kò dẹ̀ síbi tífẹ̀ bá wà kò sí nǹkan tóbìnrin yẹn lè gbà tí lọ́wọ́ pé obìnrin yẹn lè decide pé mo fẹ́ mú ìyá mi sọ́dọ̀ sọ́kùnrin yẹn dẹ̀ máa gbà fún pẹ̀lú ìfẹ́ tó fẹ́ kò sí nǹkan tóbìnrin ò lè ṣe nílé ọkọ tó lóbìnrin ló nílé
obìnrin lẹ́yìn sọ pé ó ní ilé. bẹ́ẹ̀ ni bìkọ́ ọkùnrin ti máa jáde nílé láti àárọ̀ ó tún dalẹ́ obìnrin ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé tí ọkọ báyẹn ti nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dandan kó fẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó wà lágbègbè àtàyíká àti tó wà lọ́wọ́ ẹ̀. ní ojú ìwòye tí ní o bẹ́ẹ̀ ni kó má wo ohun tí dádì máa sọ nínú ilé ṣẹ́yìn òwò pé ìgbà tó bá tàpá sí ohun tí dádì bá sọ nínú ilé ó lè fa ẹ mọ̀ pákùnrin mi lè ní òkè gbóyún lọ kó gbọ́mọ bọ̀ wá bá mi ọkùnrin mi lè ní ṣé ìwọ ló fẹ́ mi ni àbẹ́ mi ni mo fẹ́ what ní dáwọ́yá pé mi mo ṣíwọ́ lọ sanwó orí mi àbẹ́ mi mo sanwó orí ẹ. mo sọ níbẹ̀ ọ̀rọ̀ mi pé ibi tí ìfẹ́ bá wà bìkọ́ ìfẹ́ tó ní tó fi fẹ́ yẹn náà ó sì máa wà síbẹ̀ kò lè gbá nǹkan yẹn tì lọ́wọ́ ọkọ ẹ pé baálé mi o àwọn òbí mo fẹ́ mú wọn wá o láti máa ṣèkẹ́ wọn ọ mo fẹ́ lọ wò wọn òbí nǹkan á tún gbéyàwó ẹ̀sìn mọ́tò wọn á tún jọ lọ ni. àǹfààní tóbìnrin lè jẹ láti tọ́jú ìyá ìyẹ́ ẹ̀ ó pọ̀ ju tọkùnrin lọ. àǹfààní tí obìnrin lè jẹ láti tọ́jú òbí ẹ̀ ó pọ̀ ju tọkùnrin lọ. ó dáa mo ní ìbéèrè fún yín dókítà ọkùnrin tó ràn ìyàwó rẹ̀ láti lọ wo àwọn òbí rẹ̀ ṣé àtẹ̀jíṣẹ́ náà fi ránṣẹ́ o ṣé irú ìyàwó bẹ́ẹ̀ lè bá ọkùnrin yẹn tọ́jú òbí rẹ̀ bíi tirẹ̀. ohun tó fi ṣe rí ẹni tó tẹ àjẹjíṣẹ́ yẹn ẹ jẹ́ kí a má wà bias. òun náà ní ṣe rí nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé ṣe rí tá bá mú 100% tá bá wò 40% kò lè rí bẹ́ẹ̀ 60 ó lè rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run jọ nínú ọlá ńlá ẹ̀ gbogbo ọmọ tíyàwó wa bá máa fẹ́ kọ́ ló ń fún ní egungun àti ẹ̀. bá mi ẹ pọ̀. tó ló ń bá ti fún ní egungun àti ẹ̀ ẹ máa rí ìyàwó lé mi ìyá ọkọ á máa sọ wípé eléyìí kò ṣe ìyàwó mọ́ ọmọ mi ni ẹ máa rí ọkọ mi ẹ máa rí tíyà ìyàwó ẹ máa sọ pé eléyìí kì í ṣe ọkọ ọmọ mi mọ́ ọmọ mi ni. gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bí olótùú ó ṣeé ṣe fún ọkùnrin bẹ́ẹ̀ láti gbà wípé òkè o àtijọ́ ló ń kí màmá ǹjẹ́ bó ṣe ń ṣe fún màmá ǹjẹ́ bó ṣe ń ṣe fún màmá ẹ̀ yìí ǹjẹ́ o lè ṣe bẹ́ẹ̀ fún màmá mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà ní tansin kọ́ ló ń gbà plus wà ń bẹ̀ plus ó wà ń bẹ̀. ẹ plus yẹn kò yé mi ẹ láǹfààní àti yànnàná àwọn nǹkan kan kó lè ṣe wá sí ẹ̀jẹ̀ bó tẹ̀ yẹ pé a lè tún dárúkọ àwọn ọ̀rọ̀ kan lórí afẹ́fẹ́. bẹ́ẹ̀ ni ìdí tó ṣiṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ní ayé ìgbà kan ẹ máa gbọ́ tí ọkùnrin mi bá kẹnu sí obìnrin mi ẹ gbọ́ ìbéèrè kan ṣóṣì níyà ṣóṣì ní bàbá obìnrin ló ń béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ọkùnrin o ṣé kò yẹ kí ọkùnrin yẹn tí ọkùnrin yẹn ò bá ń ṣe báwo la ní fẹ́ lo Yorùbá yìí náà tọkùnrin yẹn ò bá ń ṣe mú ìwà. orúkọ àwọn kan lẹ. mú ìwà yàtọ̀ sí mú ìwà táwọn sọ dáìsì bọ̀dá ẹ máa bọ̀ ṣé o sì níyà ó yẹ kó o ti mọ̀ pé kó bàtẹ́ kó gbọ́n báyìí kó gbẹ́rìn lé kó gbá ọ̀nà fọwọ́kọ̀ kó máa sá lọ. so to me ihun tí mò ń tọ́lá plus tí mò ń sọ yẹn yóò bí bẹ́ẹ̀ yẹn tó bá wọlé ọkọ fún ọkùnrin yẹn ǹjẹ́ ṣó lè tọ́jú bàbá àti ìyá ọkọ no kò lè ṣe rẹ̀. ojúkojú lẹ́tọ̀ ètò ní ojúkojú ní iléeṣẹ́ rédíò Tùngbà ẹ wo ẹ jẹ́ sáré dókè náà à ń bọ̀. ètò tí wọ́n ń sọ ètò ní ojúkojú lẹ́tọ̀ tí wọ́n ń sọ ètò ní òwe Yorùbá ló máa ń sọ pé ètò ní ojú bá kojú ẹnu àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ètò ní ojú tí kojú ó yá sọ fún mi ètò ní ojú tí kojú ètò náà rẹ̀ ó tún ti yà ó ní Tùngbà FM Tùngbà FM ló ti ń wáyé Tùngbà FM ọlọ́dún ẹ̀ pọ́ìntà. àwọn ọ̀dọ́ Ìsẹ̀yìn o ẹ jẹ́ ká dúpẹ́ àwọn ọ̀dọ́ Ìsẹ̀yìn o ẹ jẹ́ ká mòrè ẹ jẹ́ ká ṣọpẹ́ lọ́wọ́ àwọn òbí wa ìyọ́nú àwọn òbí wa ló yẹ ká máa wá ká má ṣe táwọn ọlọ́pọ̀ nígbà kọ̀ọ̀kan màmá ni màmá tó bí mi sáyé òbí láwọn òbí mi wọ́n tọ́ mi wọ́n kẹ́ mi wọ́n gẹ́ mi dàgbà nílé ayé tálá ọlọ́run ọba yìí láyé má ṣe fikún tó yáwọ́ pa àwọn òbí mi kọ́ má fẹ̀yìntì sunkún mi nílé ayé rọ̀bìlì alámì nọ́bà mi àdáni wáyé tètè dákun wá gbàdúrà mi o. tètè dákun wá gbàdúrà mi.
òbí ti ń ṣe àmì nílé torí èmi náà ń ṣe àmì gidi gan bíbá yìí pé a ò ní fojú sunkún ẹnìkọ̀ọ̀kan, a ò ní fojú sunkún àwọn ọmọ wa, wọn ò ní sunkún lójú àwa náà. Àwa tá a ṣiṣẹ́ náà la máa ṣe kí ni o, ọwọ́ wa tó ṣẹ̀gùn sí òun náà ni ó jẹ ọbẹ̀ ìṣerere àwọn ọmọ wa. Ojúkojú ètò ní ojúkojú ní ìkànnì Tùǹgbá kákàkiri gbogbo ibi tí afẹ́fẹ́ iléeṣẹ́ rédíò Tùǹgbá bá ń fẹ́ dé, mo fi kí yín pé ẹ ṣé tẹ̀ ń fọkàn bá wa lọ. Ohun tá à ń gbéyàwó ni wípé bóyá fáfáà ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa tẹ̀sẹ̀ yìí sí pé ojúkojú ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni ojúkojú ti bẹ̀rẹ̀, pé nínú ọmọkùnrin àti ọmọbìnrin ta ni ó máa ń tọ́jú òbí jù, níbi tí àwọn àlejò mi dókítà Adéyẹmí Ṣónẹ́yẹ àwọn tí ń dáhùn pé lọ́dọ̀ táwọn ọmọkùnrin ló ń tọ́jú òbí, níbi tí ọmọọba Mojírádé Adéẹ̀yọ́ tí wọ́n jẹ́ gbajúgbajà oníṣòwò táwọn tí ń dáhùn pé kí ni ọmọbìnrin ló ń ṣe kí ni ló ń tọ́jú òbí jù. ẹ̀yin tẹ́ dúró lójú owó Facebook tẹ́ ń wò mí ẹ ṣé gidi gan, Olóyèdè Mary ẹ ṣé mo kí yín, Ọlálérè Ajímọ̀tọ́kìn ẹ ṣé wọn kí yín ní ilé. Ẹ fi ìbéèrè yín bó bá ojúwòye tì í náà ẹ fi lẹ̀ lójú ewé Facebook wa, a ṣe kí ni o, a kà á síbẹ̀ fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń gbọ́ ẹ̀yẹ ṣàrà lọ sí Facebook wa Tùǹgbá FM Live àbí kẹ́ lọ sí YouTube wa, ẹ láǹfààní láti ṣe kí ni o, láti rí wa níbẹ̀ kété. Mo máa sọ pé kò síbi tí ẹ wà tí ẹ gbọ́ wa ní iléeṣẹ́ rédíò Tùǹgbá. Mo ní ìbéèrè tí mo ní fún yín, ẹ̀yin ni mo ní ìbéèrè fún ọmọọba. Ṣé ó tọ̀nà kí obìnrin kó lọ wo àwọn òbí rẹ̀ láì gba àṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀? Ẹ̀yin ni mo ní ìbéèrè yẹn fún ọmọọba. yóò tọ̀nà kí ìyàwó lọ gbàṣẹ. Bẹ́ẹ̀ ni. kó lọ wò bí ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ọkọ. Bẹ́ẹ̀ ni mà. kò tọ̀nà. Kò tọ̀nà. Ó dáa, ojú ìwòye tí yín ní ìkórìtà yẹn mo fẹ́ wò náà kí n tún padà sọ́dọ̀ tí yín wá béèrè tí mo ní. lápá kan kò tọ̀nà, ṣùgbọ́n lápá kan tó bá lọ tó bá dé, ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan mo sì ń tẹnu mọ́, gbogbo nǹkan lé ayé yìí obìnrin gbọ́dọ̀ jẹ́ onírẹ̀lẹ̀ àtònísùúrù. tó bá dé tó bá sọ fún ọkọ ẹ̀ wípé dáàdi lágbájá àbí ọ̀ní ni wọ́n máa ń pè é àbí bèbí, èmi ò lè gbà kí wọ́n ti ẹ̀ pè mí bèbí náà, so keep your baby. Babe, it is called babe. Okay, babe. Baby lèmi máa ń pè é, máa ń wò pé wọ́n ń bèbí. Wọ́n tún máa ń ṣe babe. Okay. ṣùgbọ́n èmi ò láǹfààní àti sọ ìbò rẹpẹtẹ, má mú mi sọ ìbò. Okay. Mo kàn tún kọ yín tó lẹ́kọ̀ọ́ bá kan ni. fìkúnlẹ̀ sí i pẹ̀lú ìrẹ̀lẹ̀, dádì àti mọ́mì ni mo lọ wo, ṣé bó ṣe fìkúnlẹ̀ sí yẹn kó tó sọ tán ẹ̀ ipò orí ọkùnrin yẹn á tutù, adé ẹ̀ tún gbọ́ báwo dẹ̀ ní ara wọn, ó dẹ̀ kó sọ fún mi o kó tó lọ, ọ̀rọ̀ bá parí síbẹ̀. Ó dáa, ọ̀rọ̀ bá parí síbẹ̀ lọ́dọ̀ títí yín àbí? Ó dẹ̀ jẹ́ béèrè ìbéèrè kan mo máa jù sí ẹ̀yin náà, mo fẹ́ jù sí pé kí ló fà á àbí kí ló fà á tí ẹ̀yin fi wò pé ọmọbìnrin ló máa ń tọ́jú òbí rẹ̀ ju ọmọkùnrin lọ, àti pé ṣé òbí obìnrin lè tọ́jú, ṣé òbí obìnrin àbí ọmọ obìnrin lè tọ́jú ìyá rẹ̀ bí ó ṣe máa tọ́jú, ṣó lè tọ́jú ìyá ọkọ rẹ̀ bó ṣe máa tọ́jú ìyá ẹ̀? ṣe rí ìbéèrè ńlá lẹ béèrè yẹn, ká má bàa ṣe ẹnikẹ́ni, ó pín sọ́nà méjì náà ni ẹ pé màmá là lọ́nà méjèèjì yẹn. Bẹ́ẹ̀ ni o. ìdí ni pé ṣe rí àwọn obìnrin kan wà, wọ́n á ní jẹ́ ìṣe wọn tí mo lè ṣe ká lè sọ ń pa tèmi pé mo ṣe, kó má dàbí pé wọ́n á sọ mí lẹ́nu. ṣùgbọ́n ṣe rí àwọn obìnrin kan wà, wọ́n á ṣe débi pé ìwọ ọkọ fún ara ẹ̀ wàá máa ṣe àdúrà fún nínú ẹ, gbogbo èèyàn tó bá wà ládùúgbò ẹ ló máa mọ̀ pé ìyàwó rere rèé. So ọ̀nà kejì nìyẹn. Ìyàwó ọmọọba, ojú ìwòye títí yín mà. lórí bàbá ọkọ àti ìyá ọkọ. Bẹ́ẹ̀ ni mà. Gẹ́gẹ́ bí obìnrin rere nílé ọkọ ẹ̀, bàbá ọkọ àti ìyá ọkọ ẹ̀ bí ìyá àti bàbá mi náà ni. Mo believe pé má ṣe tọ́jú ìyá àti bàbá tó bí mi lọ́mọ, mo gbọ́dọ̀ ti tọ́jú ìyá ọkọ mi àti bàbá ọkọ ẹ̀. Lójú ìwòye títí ẹ̀yin ará lé, gbogbo ẹ̀yin tẹ́ dúró sójú orí Facebook tẹ́ ń wò wá, ẹ ṣáà máa ṣe nǹkan kan, ẹ̀yẹn máa share, ẹ ṣáà click lórí button share yẹn, ẹ ṣe kí ni o, ẹ share, nítorí pé ètò tèmi bàlá àwọn tí mo gbé wá yìí
àjọ ṣe kí ni àjọ gbádùn ẹ̀ tó bá dago 6 á ṣe gàyà lọ sí ẹ̀ka yàrá ìròyìn wa lóní rẹ́bẹ́tẹ́ àtúnṣe wa ṣe kí ni a wà fi ohun gbogbo àdàgbà ètò a fi ṣe kí ni o a fi rọ̀ Rukayat Alade ẹ ṣe ẹ̀yin ní ọmọkùnrin dájú ọmọbìnrin lọ lójú ìwòye títí ẹ̀yin tẹ̀wà lọ́dọ̀ Facebook wa ẹ̀yin ẹ fojú ìwòye yín ẹ̀yin ẹ fi ránṣẹ́ síbẹ̀ ní kété tẹ̀mí bá ti rí báyìí máa ṣe kí ni o máa ka bó ṣe rí lọ́dọ̀ tí kó tó nípa máa mú ojú òpó àṣì sílẹ̀ ẹ láǹfààní láti ṣe kí ni o láti pè. ṣé ó dára kí ọkùnrin tàbí obìnrin pa òbí rẹ̀ tì torí wípé wọn kò fi ọwọ́ sí ẹni tí ó fẹ́? ẹ̀yọ́ kọ́ béèrè lọ́dọ̀ tiyín ọmọọba ẹ̀jẹ̀ ń béèrè lọ́dọ̀ tiyín. ṣé bọ̀ pé òbí ń gbà náà máa ní àfi lá ò lè fẹ́ Lizzy ẹni tó mú àyè ò lè fẹ́ o ẹ̀yẹ ká wò bẹ́ẹ̀ ṣé wọ́n dá nígbà tóbi bá sọ bẹ́ẹ̀ bóyá wọ́n á ní ọ̀nà kan àbí ọ̀nà kejì tó fi padà fẹ́ ara wọn ọláìní tó fẹ́ àbó ti fẹ́ ní ọwọ́ aláǹfààní wọ́n fẹ́ra wọn ṣé wọ́n dá kí ọmọkùnrin àbọ̀ ọmọbìnrin yẹn kó wá torí pé òun wá nígbé ẹ̀ lọ́jọ́ iwájú kó pa òbí tì ṣé ó tọ̀nà ṣó dára ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lọ́dọ̀ títí yín mà. Ọlọ́run kó ṣàánú fún wa because òbí tó bíyìn ó tó lè sọ pé má fẹ́ lágbájá báyìí ó máa ní nǹkan tó rí because wọ́n ríran jù wá lọ àwọn bí wa tí wọ́n bá wá bá wa sọ tá a gbọ́ tá a padà fẹ́ tó wù wá yẹn náà yóò wá síbẹ̀ bí ẹ̀ṣẹ̀ because ìwọ nǹkan tí wọ́n ní nǹkan tágbàlagbà ń rí ọmọ kékeré tó bá gbọ́ sí ẹ̀kọ́ lè rí àgbọ̀n tọ́ra wa jẹ ni tó bá dẹ̀ lásán bí àgbò lè láti tàbí àgbà nǹkan tó rí ní táìmù yẹn ò mọ àwọn òbí yẹn ló mọ̀ di ó lè tì ní kókó bí kí ọmọ sọ pé kí lẹ rí ẹ̀yin òbí mi omi gan wà wọ́n máa rí gòṣe kan tíyàn lè sọ tó tó bá ṣe bẹ́ẹ̀ fẹ́ nìyẹn náà tọ́nà yẹn dẹ̀ padà dáa tó smooth yín ò ní pé kó má tọ́jú àwọn òbí ẹ̀ because o lè mú ẹlòmíì wá láti fi ṣe òbí ẹni lòbí ẹni torí wọn náà ti bímọ o ti jóbi fẹ́yàn kan. ẹ ṣeun gan ìyàwó ọmọọba ẹjẹ bá sọ́dọ̀ títí ìbéèrè yẹn náà mo fẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ bá mi sọ sí. ẹ ṣe gan olóòtú ṣe rí tó bẹ́ abárí ọmọ tó sọ wípé torí òbí òun ní kó má fẹ́ lágbájá òun ò ní tọ́jú òbí òun ẹ jẹ́ kí n lo Yorùbá yìí ẹ gbà mí láàyè a máa ń pè wọ́n ní ọ̀dẹ̀ inú ọ̀dẹ̀dẹ̀ ó léyìnbó that is a compound food. bẹ́ẹ̀ ni bísí ni pé òbí tó ń wò yẹn ẹ máa wọ ẹ jẹ́ kí n ṣe example yìí ẹ máa ń pé nígbà tí a wà ní kékeré àwọn òbí wa máa sáré fún wa ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti ń dàgbà dé àkókò kan tọmọ yẹn bá ti ń bẹ̀rẹ̀ ṣe àwọn adípé kóun náà máa sáré fún òbí ẹ̀ padà bí Ọlọ́run ṣe tó nìyẹn nígbà tí màmá ẹ wá ní kó má fẹ́ Mr. Lágbájá ó wá ti torí ẹ wá ní torí tí màmá mi ṣe fún mi dádì mi ṣe fún mi mí ní tọ́jú ẹ̀ máa jẹ́ kó mọ̀ ṣe báwa láti wà ókè yìí ṣe rí òun náà wá bí ọmọ ẹ ní kí ló bí yẹn ó bí ẹ̀san. ó bí ẹ̀san torí tó o bá ṣe fún òbí ẹ ọmọ yẹn náà kò ṣe pé bóyá ó rí o ẹ̀mí kan ó máa bàlẹ́ ọmọ yẹn á ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ yìí tó dáa jù òun ni wípé tí òbí wa bá sọ̀ fún wa pé má ṣe báyìí òbí ò ní fẹ́ kọ́ mọ̀ òun lọ sọnù sínú igbó tù a ò ní sọnù togotogo. ẹ ṣeun gidi gan àtàwọn àwọn báyìíbó ẹni ẹkú iṣẹ́ wa Ọlọ́run wà pẹ̀lú yín kò dára rárá ìyẹn èyí wà lójú owó Facebook wa ẹ̀ ń wò wá ẹ bá mi ṣíà Ọláyínká Adéyẹmí ẹ̀yin ní a gbọ́dọ̀ gbọ́ràn sí òbí wa lẹ́nu ok ẹ ṣe mo tún ní ìbéèrè kan obìnrin ti lọ sí ilé ọkọ ọkùnrin ló kù pẹ̀lú àwọn òbí rẹ̀ kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ tí ọkùnrin fi ṣe ojúṣe tí ọkùnrin lè fi ṣe ojúṣe obìnrin tàbí kí obìnrin ṣe ojúṣe ọkùnrin ẹ jẹ́ ń sọ́kọ́ yẹ yín dáadáa wọ́n ní obìnrin ọmọkùnrin máa lọ sí ilé ọkọ tiẹ̀ pé obìnrin ti lọ sí ilé ọkọ láàárín àwọn ọmọ tí bàbá àti ìyá bí ọkùnrin báyìí ló ṣe kí ni o ló kù pẹ̀lú àwọn òbí nínú ilé bóyá kóun náà tó bóyá òun náà ti níyàwó àmọ́ bóyá kò ní ṣùgbọ́n kẹ́yọ̀ ọkùnrin ló máa ń kó obìnrin wọ́n wá fẹ́ lọ ni ọmọkùnrin sì máa wà ní ilé pé ojúṣe wo gan kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ tí ọkùnrin lè fi ṣe ojúṣe obìnrin tàbí kí obìnrin ṣe ojúṣe ọkùnrin ẹ
evangelist Abisola Oyedele ẹni ẹ kí àwọn àlejò wa méjèèjì wọ́n kí yín wípé wọ́n kú àtótó ẹnu ẹ ṣeun gígan àkú ètò ẹ ṣe ẹ̀yin ṣe àti ọmọkùnrin àti ọmọbìnrin ẹ̀yin ní kò sí èyí tí kò dára ṣùgbọ́n kí Ọlọ́run fún wa ní ọmọ rere ní tèmi kò sí èyí tí kì í ṣe ọmọ gbogbo lọ́mọ tí ọmọ bá jẹ́ ọmọ rere àti ìyàwó àti ìyá ọkọ àti ìyá ìyàwó gbogbo ẹbí ni yóò gbádùn rẹ̀ yẹ láti ẹnu evangelist Abisola Oyedele ìbéèrè yìí ni mo jù sílẹ̀ ẹ̀rọ kọ́dà wa lò ọmọọba. pé tí obìnrin ò bá sí nílé tó lè mú ojúṣe. ṣé wọn kóbìnrin wọn wá fẹ́ lọ ni wọn wá tọrọ ẹ̀. àníyá lélẹ́yìí ẹ̀wẹ̀ so baálé eléyìí ẹ̀wẹ̀ so òdòdó ni wọ́n ti rí wọ́n ti wá já kódà báwo ló ṣe jẹ́ lọ́dọ̀ tí. ojúṣe ó pọ̀ tọmọkùnrin náà gbọ́dọ̀ ṣe because tí obìnrin bá wà pẹ̀lú àwọn òbí ẹ̀ àìmọ̀ iṣẹ́ mi máa ń wà tóbìnrin máa ń ṣe. àìmọ̀ iṣẹ́ mi wà tó yẹ pé obìnrin máa ń ṣe tó máa ti torí pé obìnrin yẹn wà lákàtà wọn gbà yẹn tọkùnrin máa fàyọ̀ fọ́ pé òun ò ṣe bẹ́ẹ̀ ńgbà tí ò bá ti sóbìnrin ní àráǹdì yẹn kò sí nǹkan tó burú jù tí ọkùnrin bá ṣiṣẹ́ tóbìnrin ṣe àbí tí obìnrin ṣiṣẹ́ tọkùnrin ṣe torí pé kò sí obìnrin ní àkókò yẹn kò sí ní ìjókòó àbí kò sí lágbègbè ní táìmù yẹn ṣọkùnrin lè ṣe ojúṣe obìnrin dẹ̀ lè ṣe ojúṣe láàrin yẹn. ó dáa kẹ́yìn tó dá mi lóhùn ẹ jẹ́ sáré dé òkè náà mo rí àtẹ̀jíṣẹ́ yín Queen Alárápé Sherifat Ọláìyá ẹ̀yin ní ọmọ méjèèjì náà ló dáa kí Ọlọ́run ṣe àwọn ọmọ wa ní aláàánú wa ní nbami ẹ̀ pọ̀ Adégbòyèga Táíwò ẹ̀yin ní ọmọbìnrin ló dára jùlọ o mo fi ti ìtọ́jú dádì mi ṣe àríkọ́gbọ́n lójú wòye títí wọn báwọn ṣe sọ nìyẹn ojúkojú lẹ́tọ̀ ètò ní ojúkojú ẹ máa bá mi bọ̀. tó bá ń fẹ́ lójú ọ̀nà fúnra ẹ̀ tọ́jú ìyá ẹ pẹ̀lú bàbá máa ṣe jágbe mọ́ wọn máa nà ọ̀rọ̀ alápọ̀nlé ni ò bá wọn sọ. ọ̀rọ̀ alápọ̀nlé ni ò bá wọn sọ. tó bá ń fẹ́ lójú ọ̀nà fúnra ẹ̀ o rípò ṣe kẹ́yà ẹ pẹ̀lú bàbá tó bá ní kó fún wọn bò ní o ọ̀rọ̀ alápọ̀nlé ni ò bá wọn sọ. ọ̀rọ̀ alápọ̀nlé ni ò bá wọn sọ. ọmọ àṣẹ bàbá àdúrà kan náà ní fún ọmọ tó dáṣọ bóbi ẹ o àtọmọ tó róbi ní o ọmọ àṣẹrù ẹ fún mi. ọmọ àṣẹ bàbá àdúrà kan náà ní fún ọmọ tó dáṣọ bóbi ẹ o àtọmọ tó róbi ní o ọmọ àṣẹrù ẹ fún mi. ọmọ àṣẹ bàbá àdúrà kan náà ní fún ọmọ tó dáṣọ bóbi ẹ àtọmọ tó róbi ní o ọmọ àṣẹrù ẹ fún mi. ọmọ àṣẹ bàbá bàbá ẹ máa kẹ́kẹ́ tẹ̀ gbọ́ advice mi ládùúgbò ọmọ àṣírí ẹ̀ fún. Professor Emeritus ọgbọ́n Professor Emeritus ọgbọ́n Saoty Ajíá Arẹwà o àtúndé pẹ́ lákọ̀tún rìn orin tó ń yí ni lọ́kàn padà tó ń rẹ̀mí onígbèraga àfi sọ lẹ́dà kìíní bàbá Abíbúláì Àdìó bàbá Àríkẹ́ Abíbátù èmi pẹ̀lú. ojúkojú lẹ́tọ̀ ètò ojúkojú sì ń ṣe kí ni o ó sì ń tẹ̀síwájú ní iléeṣẹ́ rédíò Tùǹgbá ohun tó ń gbéyàwó ni wípé nínú ọmọkùnrin àti ọmọbìnrin ta lẹni tó máa ń tọ́jú òbí jù tó bá ti di ọjọ́ alẹ́ wọn níbi tí ọlọ́kan-ò-jọ̀kan àtẹ̀jíṣẹ́ ti ń wọlé Ìkẹ́ Olúwa ẹ̀yin dáhùn pé a kó ètò Ọlọ́run wà pẹ̀lú wa àmín kí Ọlọ́run fún wa ní ọmọ àrídùnnú bá mi ẹ̀ pọ̀ Rufus Karim ẹ̀yin wà ní Facebook wa ẹ̀yin ní ẹ kí gbogbo àwọn àlejò wa pé wọ́n kú atótónu ní èrò ọkàn tiyín gbogbo lọ́mọ àtọkùnrin àtobìnrin kò sí èyí tí kò dára ṣùgbọ́n kọ́lọ́run fún wa ní aláàánú ọmọ ní àdúrà wa bẹ́ẹ̀ àmì ẹ̀ pọ̀ gidigidi gan gbogbo yẹn máa bá mi ṣe kí ni o ẹ máa bá mi share ẹ lọ bẹ́ẹ̀ lójú ewé Facebook ẹ̀yin tẹ́ ṣì ń gbọ́ mi ẹ kàn lọ sí Tùǹgbá FM live
ẹ lè máa wò wá àtẹ̀mí àti àwọn àlejò wa níbi tí mo ti ní dókítà wòlíì dókítà Adéyẹmí Ṣónẹ́yẹ ìránṣẹ́ Ọlọ́run táwọn ti sọ pé lọ́dọ̀ tàwọn ọmọkùnrin làwọn mú táwọn ọmọkùnrin ló ń tọ́jú òbí níbi tí ìyàwó ọmọọba Mojírádé Adéẹ̀yọ́ tí wọ́n jẹ́ gbajúgbajà oníṣòwò tí wọ́n ti dáhùn pé kíni ọmọbìnrin làwọn ṣe kíni o làwọn mú kó tó nípa lọ sí òkè lọ́hùn lẹ́ẹ̀kan yẹn mo béèrè kan gbọ́dọ̀ obìnrin ti lọ sí ilé ọkọ ọkùnrin ló kù pẹ̀lú àwọn òbí kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ tí ọkùnrin lè fi ṣe ojúṣe obìnrin tàbí kí obìnrin ṣe ojúṣe ọkùnrin ìyá wa ọmọọba Mojírádé Adéẹ̀yọ́ wọ́n ti sọ ojúwòye tiwọn ọ̀dọ̀ tí ni mo wà báyìí bàbá wa. ẹ ṣe gan tí ẹni tí Yorùbá máa ń pòwe kan ẹ̀mọ́ akọ̀sọ́ lọ́rọ̀ wọ́n ní ẹni tí ó bá wà ní agbègbè èèyàn lèèyàn máa pè àbí lèèyàn máa fi ṣe olùdámọ̀ràn nígbà tí ò bá ti sí ọmọbìnrin nílé tí ó ti lọ ilé ọkọ ẹ̀ ó ti di dandan pé gbogbo ohun tó lè fẹ́ ṣẹlẹ̀ sí àwọn òbí yẹn nígbà táwọn òbí tó ti dàgbà ni mò ń sọ o tó ti dàgbà tí wọ́n dẹ̀ nídìí pé kí a ṣe ìtọ́jú wọn ó ti di pé ojúṣe obìnrin yẹn ó di dandan fún ọmọkùnrin yẹn láti ṣe torí pé àwọn òbí ẹ̀ ni àwa Yorùbá dẹ̀ tún máa ń pè ọkàn wọn ní òkú kì í fara pamọ́ fún ẹni tí ó máa wẹ̀ ẹ́ so ó níbi táwọn òbí náà máa dàgbà dé tó jẹ́ pé àwọn kankan wà tó jẹ́ pé ta fi ń pamọ́ fáwọn ọmọ yẹn nígbà tó wà ní kékeré nílẹ̀ fi pamọ́ fún wọn mọ́ ó ti di pé ṣé tó bá di lẹ́nìí gbogbo ẹ̀ náà rèé so ó ti di pé kó ṣe àwọn nǹkan tí obìnrin yẹn ò lè ṣe bẹ́ẹ̀ náà ló ṣe fọ́bìnrin náà ìyẹn tí ọkùnrin ò bá sí nílé ṣé ìyá tó bá bí ọmọbìnrin tí ò sọ́kùnrin láàrin wọn ṣé ó máa lọ rẹ́ǹtì ọkùnrin wá ṣojú ṣe ni àbí ìyá tèmi ń sìn ọkùnrin ló bí kò sóbìnrin ìyá mi kú nínú oṣù kẹta ọdún yìí ilé mi ni wọ́n wà gbogbo ojúṣe tó yẹ kóbìnrin ṣe mi ni mò ń ṣe wọ́n á tún pè mí wá gbé mi àwọn fẹ́ ṣe báyìí àwọn fẹ́ ṣe báyìí àwọn fẹ́ ṣe báyìí títí ọlọ́jọ́ fi dé mo wá ń wo ìyá mi yìí tí mo ẹ̀kọ́ kan tí mo fẹ́ ka kọ́ rè ìjẹ́ mo rí pé àwọn òbí kan wà láyé ìsìn èmi máa ń kà kún pé wọ́n fi ń ba ọmọ jẹ́ ní kakọ̀ tó sọ̀rọ̀ lọ́bẹ̀ nígbà tí wọn òbí tó ń múra níṣojú ọmọkùnrin kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn òbí kan ń ṣe ìyá mi ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ordinary ṣimí táwọn òbí ìyá wa máa ń wọ̀ láyé gbà yẹn àwọ̀tẹ́lẹ̀ yẹn lè mọ̀ bá ṣe jẹ́ ọmọ ẹ̀ nígbà tí ó máa ku wákàtí bíi mélòó kan kí wọ́n lọ ẹ wá gbé mi tọ̀ wọ́n yọ ṣùgbọ́n àmọ́ ní àmọ́ mi náà ó ní agbátidé kí ni so bó ṣe rí nìyẹn ojú òní tì wá ní ṣàṣetì. àmì adẹ́rìn-òye ayọ̀míkún ẹ̀yin náà ṣàdúrà pé kí Ọlọ́run fún wa ní ọmọ aláàánú ẹ̀yin ará ilé mo mọ̀ pé ẹ ti ń pè ó wù yín pé kẹ́yìn náà ṣe kí ni kẹ́ ẹ ti dá sí àmọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi wọ́n máa wá sí ojú òpó mi sílẹ̀ ọ̀dọ̀ yín ni mò ń bọ̀ bàbá wa torí ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan ṣáà ti ń sọ pé ẹ múra wá gbọ́dọ̀ mọ̀ pé ọmọọba náà kẹ̀rẹ̀ ọmọọba náà dúró tì yín ǹjẹ́ ẹ̀yin rò wípé ìtọ́jú obìnrin lọ́wọ́ ọkùnrin torí owó ni ọkùnrin torí owó ni torí ọmọ àbí torí owó wípé ni wọ́n fi lọ́kùnrin àbí ni wọ́n wò kí wọ́n fi ṣe ìtọ́jú òbí bí ẹni ẹ ṣe tẹ àtẹ̀jíṣẹ́ yẹn kò sọ wípé ohun tẹ bá ti tẹ̀ jíṣẹ́ lójú fọ́nrán èmi ò ṣe kí ni o èmi ò kà síta ọ̀dọ̀ yín ni ìbéèrè yẹn wà. ìbéèrè yẹn lọ díẹ̀ olótù ipe bóyá nítorí owó ni wọ́n ṣe ń tọ́jú òbí àbí torí ọmọ ṣé àwọn ìyàwó àbí ta ni ṣé ìyàwó. wọ́n ẹni pé. ṣé ìyàwó ìyẹn ìyàwó ọkọ. àtọkọ àti ìyàwó ṣùgbọ́n mò ń ju ìbéèrè yẹn sí ẹ̀yin. ìdí mi ló lọ díẹ̀ ni pé tó bá jẹ́ pé ìyàwó láti tọ́jú àwọn òbí wọn ní bóyá torí owó àbí torí ọmọ àwa máa ń pọ̀ òwe kan nígbà kan àwa ìgbà tá a wà ní boys wọ́n nígbà tí obìnrin kan bá ní torí ẹrù mi mo ṣe dúró ìnàláyò ẹrù wo weigh the load kò sí nǹkan méjì ní wípé ó dúró torí ọlọ́run ṣe pẹ́pẹ́ sí wà lápò a ní pé ọmọkùnrin yẹn ń ṣe déédéé gẹ́gẹ́ bí ọkùnrin òun lèèyàn fi ń jẹ́ ọkùnrin ọmọkùnrin tí ò bá ṣe déédéé wàá gbọ́ look me very well
mi ìráyè ranù ọlẹ́dàá mi ò ní kí n wá jìyà olúwa gbà lọ́wọ́ ìyà poverty ò ṣe tó dáa a ò ní rógun poverty láyé wa mọ́. ok ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló rò wípé owó nìkan ni wọ́n fi ń ṣe ìtọ́jú òbí ṣé bẹ́ẹ̀ ni. owó nìkan kọ́ mi ẹni tó bá yọ pé tó owó lọ́ fi ń tètọ́jú òbí gbọ́n nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ni ìwọ tó o bá kò láti má ṣe rí èmi máa ń sọ kíní kan tí n bá rí èèyàn tó ń fìyà jẹ òbí ẹ̀ gbọ́dọ̀ nǹkan tí màá kàn sọ fún yín pé máa rántí o torí ijọ́ tí ẹ̀san yẹn bá máa dé ìwọ náà wá ti lọ ń bímọ ẹ̀san ni kò sí bó ṣe fẹ́ ṣe ń tó o bá gbìn òun ló máa ká ṣùgbọ́n tó o bá tójú òbí ẹ táwọn òbí ẹ gan wọ́n tún rí gẹ́gẹ́ tó báyìí pé àwọn ti fẹ́ sọdá side wọ́n tún ṣàdúrà fún ẹ ó di dandan kí àdúrà yẹn wá sí ìmúṣẹ. ó dáa ẹ jẹ́ ká ohun táwọn èèyàn ń sọ ní ojú fọ́nrán wa kí n tó ṣí ojú òpó lẹ̀ torí àwọn aráalé náà ti ń pè tán Oyèwọlé Olóyin Oyèláyọ̀ ẹ̀yin ní yẹ̀yẹ́ kú ètò kò sí ohun tó ṣe pàtàkì ju kí Ọlọ́run ọba kó ṣàfún wa ní ọmọ alálùbáríkà tí yóò bá wa dalẹ̀ ń bá mi ẹ̀ pọ̀ Fúnkẹ́ Lawal ẹ ṣé gidigidi gan Babalọlá Samuel ẹ̀yin ní ẹ kú ètò mo kí àwọn àlejò wọn kí yín nílé kò sí èyí tí kò dára nínú àwọn ọmọ méjèèjì kí Olúwa fún wa ní ọmọ aláàánú ẹ ṣeun gidigan bá mi ẹ̀ pọ̀ Ayọ̀délé Àlàbí gbogbo ni ọmọ iná ṣàdàbò kan lọ́n fún wa ní ọmọ aláàánú owó lẹ́wà àbọ̀lọ́rẹ́ ìyá tí a ń bí nìyẹn ẹ̀yin náà dápọ̀ ẹ̀yin ní yèyé tíátíá ẹ kú iṣẹ́ ẹ wò ó kọ́lọ́hún fún wa lọ́mọ àlùbáríkà kọ́lọ́hún fún àwọn ọmọ wa kọ́lọ́hún fún àwọn ọmọ wa ṣe ọ̀rẹ́ wa kò sí eléyìí tí kì í ṣe ọmọ ojúkojú ní ètò lójúkojú ní iléeṣẹ́ rédíò Tùngbá kákàkiri gbogbo bíi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ wọ mú apá iná tí ẹ̀yin náà ó wù yín kẹ́ ti dá sí ètò ó dà ẹ jẹ́ ń ṣe báyìí 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 wọ̀nyí ni ojú òpó tẹ́ láǹfààní láti fi kàn sí mi lórí ètò ojúkojú mò ń bọ̀. ọmọ àtòyè sọ balẹ̀ wá. Oyè pẹ̀lú ọ̀sán balẹ̀ wá. ọkọ̀ pẹ̀lú oyè. ẹ̀mí oyè pẹ̀lú mọ̀. ó sọ̀kalẹ̀ sórí mi ó sọ̀kalẹ̀ sáyà mi ó sọ̀kalẹ̀ síkùn mi ó sọ̀kalẹ̀ sọ́kàn mi. bẹ́ẹ̀ ni ọba mi òkè òun ló lọ́gbọ́n lọ́wọ́ òun náà ló ti wà ní ìkàlẹ̀ tó ń fún wa ní ọgbọ́n 08113051009 08113051009 tàbí 08056131009 wọ̀nyí ni ojú òpó tẹ̀ láǹfààní láti fi kàn sí mi. hello. bá mi ẹ̀ pọ̀. orúkọ mi ni láti agbájí o. ó dà mò ń gbọ́ yín ẹ bá mi sọ ojú ìwòye ti yín. Ọlọ́run a máa fún yín ní ọ̀gẹ̀ tó tẹ mú wá ní ìrọ̀lẹ́ èyí tó dá ní o ẹ̀rí ìyá àti bàbá náà méjèèjì náà ló ń sọ ó ti fẹ́ẹ̀ di téèyàn bá ṣe ṣe kí ni bó bí èèyàn bá ṣe ṣe pẹ̀lú ọmọ láti ìlú náà kọ́dọ̀ ẹ̀ka máa tẹ̀sán náà bọ̀. ẹ ṣeun gidigidi gan sà Oríọlá Àkànbí ẹ̀yin ní a kó ètò ẹ kí àwọn àlejò wa wọ́n kí yín nílé
pé kò sí ọmọ tí kò lè tọ́jú àwọn òbí. Ẹ ṣeun gan. 08113051009. Hello. Hello. Ẹ máa kúrò lẹ̀. Ẹ kúrò lẹ́ pẹ̀tọ́. Ó. Àti àwọn ọ̀jọ̀gbọ́n wa méjèèjì o. Orúkọ mi ní Kẹ́mi láti ọgbà. À ń gbọ́ yín mà. Ní ojú òye ti tèmi ni pé àtobìnrin àti ọkùnrin kò sí ẹni tí ò lè tọ́jú àwọn òbí. Kọ́lọ́run ṣàfún wa ní orí ọ̀fẹ́ láti tọ́jú àwọn òbí wa àti àwọn olùkọ́ wa méjèèjì. Ọlọ́run wa pẹ̀lú wọn. Ń bá mi ẹ̀ pọ̀, ẹ ṣeun gan. Láìpẹ́ a máa ṣe gàyà lọ sí ẹ̀ka ìyàrá ìròyìn. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ ẹ jẹ́ ń gba ìpè méjì sí i. Olóyèdè Mary sọ pé mo kí àwọn àlejò wa pé wọ́n kú atótónu àti ọkùnrin àti obìnrin kò sí tí kì í ṣe ọmọ. Hello. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń pè ẹ bá wa yí rédíò yín lọlẹ̀ ẹ dẹ̀ má dárúkọ bí tẹ́ ti ń pè. Hello sà. A wà pẹ̀lú yín sà o. Ó dà gbójú wòye. Kò sí ìkófin ìṣọmọ lọ́wọ́ pé ọlọ́jọ́ kó fi àánú wọn sí wọn àmì àánú wọn sọ lójú mi ọkùnrin tọ́jú ìlú ọ̀dùnú tọ́jú ìyá ẹ̀ ọlọ́ tó tọrọ wà láàánú. Ń bá mi ẹ̀ pọ̀ bàbá mi. Ẹ ṣeun gan. Yes. Yeah. Hello. 08113051009 tàbí 08056131009. Hello. Hello. Ẹ mà kúrò lẹ̀. Ọlọ́run ló ń tò ó. Kí àwọn àlejò wa fẹ́ gbé wá o. Wọ́n ń kí yín nílé. ẹ ṣe gan-an ẹ ṣe máa ń. Kọ́lá fún wa ní àwọn ọmọ tó dá ọkùnrin àti obìnrin kò tó lè tó kì í ṣe ọmọ. Torí wípé ọkùnrin ní ìgbà àpàgọ́ ó tẹ́rì ṣòdí ẹ̀ ju obìnrin lọ. Òbí mi kan ọmọbìnrin ní ìgbà àpàgọ́ pọ̀ láyé àwọn òbí ẹ̀ lórí ọ̀pọ̀kùnrin tó bá ju obìnrin lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kọ́ ló fi àánú àwọn ọmọ wa síra lójú. Orí bẹ́ẹ̀ nìyẹn. Ẹ ṣeun gidi gan. Ẹ wo ẹ já ṣe gàyà lọ sí ẹ̀ka ìyàrá ìròyìn wa. Tá a bá ti wá padà dé a wá ṣe kí ni o a wá gba ìpè kan méjì mẹ́ta sí i. Tọ́ à ń bọ̀.